Yoruba Dùn Classic TV. Ìyá ṣe bó ṣe ń ṣe kó lè bá rí bí ti rí ìwọ ẹlẹ́dàá mi mo ti jí láàárọ̀ yìí o kó wá ṣàánú fún mi ire tọ̀tún tòsì kó bẹ̀rẹ̀ sí ní wá mi wá torí wọ́n ní bí òde ló ń ṣaláṣọ tuntun gbogbo ibi tó lóore mi bá wà báyìí kán wá bẹ̀rẹ̀ sí ní tọ̀ mí wá ni èmi àti Núkẹ́ ọmọ Àtọ́kẹ́ orí olókun orí ọlọ́sà kó bẹ̀rẹ̀ sí ní wá mi wá kó bẹ̀rẹ̀ sí ní ṣàánú fún mi lóbìnrin lọ́kùnrin gbogbo ẹnikẹ́ni báyìí kán wá mi kán rí mi o ṣàánú mi Ọlọ́run o. ẹ káàárọ̀ sà. ẹ jọ̀ọ́ ẹ má bínú òǹgbẹ ló ń gbẹ mí mo ṣe wá ń kọjá lọ tí mo wá rí yín tẹ jókòó síta máa wò ká kí n súnmọ́ yín kí n tọrọ omi ó yẹ ẹ lè rí omi láti fún yín. ẹ fẹ́ mọ́ mi. bẹ́ẹ̀ ni mo. ẹ wọ́n mọ́ mi. ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin náà òǹgbẹ ò ní gbẹ̀yìn àmín. ọlọ́run á yàn aláàánú fún yín. àmín àmín. Ajébọ̀wálé ni orúkọ mi. Àtinúkẹ́ lórúkọ tèmi. inú mi dùn láti mọ̀ yín ṣé ọmọ ìlú yìí ni. bẹ́ẹ̀ ni. ẹ ṣé mo dúpẹ́ ẹ jẹ́ kí n tètè wá máa wá lọ
because Badagry ni mo ti ń bọ̀ bẹ́ẹ̀ ṣe ń wò mí mo kàn fẹ́ wá dá ilé iṣẹ́ kan lẹ̀ lábẹ́òkúta ń gbé so mi dẹ̀ mọ́ anybody bí akéde ti fàárọ̀ gbé nítorí ẹni tó máa mú mi mọ ibi tí mo ń lọ gbogbo. ṣe sinmi díẹ̀. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o. ẹ jókòó. ẹ ṣe mo dúpẹ́. irú oògùn lè fẹ́ wá ṣe. Actually ní Badagry tó jẹ́ ìlú tiwa lọ́hùn a gbọ́ pé wọ́n máa ń ṣe òwò òkúta títà granite pé òun ni business tó dáa jù tó máa ń ṣe lábẹ́òkúta ń bì wọ́n á jẹ́ nǹkan tèmi nífẹ̀ẹ́ nínú ẹ̀ so olùjẹ́ kí n wá sílùú yìí pé kémi náà lè máa ṣerú òwò yẹn mi ò mọ ibi tí mò ń lọ mo ìsọ́lẹ̀ kan pọ̀ tí mo mọ̀ ní pé mo ní owó tí mo lè fi ṣe business ẹ̀wọ̀. ṣe rí èmi lè ràn yín lọ́wọ́ torí business ṣe fẹ́ ṣe yẹn ó dáa gan-an ni torí kwari pọ̀ gan lábẹ́òkúta yìí o so any help tẹ bá fẹ́ mo lè rẹ́ndà ẹ̀. inú mi dùn bẹ́ẹ̀ sọ yẹn mo mọ̀ pé bẹ́ẹ̀ sọ yẹn náà bẹ́ẹ̀ náà ló ṣe máa rí torí nǹkan méjì ló dẹ̀ yẹ kí ọkàn mi balẹ̀ bẹ́ẹ̀ ẹni ọmọ ìlú yìí ní ẹ̀ láti mọ gbogbo ibi tí wọ́n lè rìn sẹ́yìn ní problem. ṣé ẹ fẹ́ máa rà lọ sí Badagry ní àbí. no mi ò wá ara kí n gbé lọ lúwa o mo fẹ́ ní big company kí n ní ọ́fíìsì káwọn èèyàn máa rà lọ́wọ́ mi mo fẹ́ settle down sí Abẹ́òkúta ni to be precise. no problem èmi á help yẹn ọ̀tẹ̀ máa wọlé. mo gbà pé bẹ́ẹ̀ sọ yẹn náà bẹ́ẹ̀ náà ló ṣe máa rí because ìdí méjì lẹ́yìn kí n believe bẹ́ẹ̀ ọmọ ìlú yìí ni ẹ máa lè mú mi jáde pé báyìí náà ṣe ṣe lè báyìí lélẹ̀ èjì èmi tí mo kúrò látòdì ń di lówà tí mo kàn wó pé aṣọ ìlú wù mí nínú àwọn aṣọ mi tí ń fẹ́ wọ̀ pé mo dẹ̀ máa kọ́kọ́ pàdé èèyàn tó máa ṣe mí láàánú láyé ẹnìyẹn náà tó wà lọ́wọ́ ọ̀rọ̀ aṣọ àbí ẹ̀rọ rí mi ní kọ̀ọ̀kan sí. oyè Ọlọ́run. Powerful lines oyè Ọlọ́run dialogue tó tóbi ni oyè Ọlọ́run no problem but ká ní pé èèyàn ti sweat right because mo ń rìn bọ̀ ni ká wá ní pé èèyàn fẹ́ ṣọ́ra how manage. ẹ ṣọ́. ẹ káàbọ̀ sílùú wa ń bì bóò lẹ ti ṣe rí ìlú wa yìí sí pẹ̀lú ìlú tí lọ́hùn. actually kò fi bẹ́ẹ̀ sí ìyàtọ̀ mo gbádùn bíbí ìgbà tí mo wà nílùú wa ni. ọ̀dà ṣùgbọ́n ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ àti Tinúkẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ kí n máa la pé mi ò sí ìlú wa gbogbo nǹkan ni wọ́n fi tẹ̀ mí lọ. ọmọ tó dáa ni àtọ̀ dáadáa nílé rẹ̀ ó sì gbẹ̀kọ́ púpọ̀ ọmọ bá ti ṣe ṣètọ́jú èèyàn bàbá Ọlọ́run wa ẹ bá mi mú àlejò yìí lọ sí àdùgán fèyìntì wọ́n fẹ́ rí ọmọ yìí. mo kí ọ kú oríire. bàbá ṣé ó dá yín lójú pé ẹni tẹ́ ìwé lóde. òun gan-an ni mò ń sọ àlejò tí mo ní kò gbọ́dọ̀ lọ nílé rẹ̀ ohun rẹ̀ gómìn bílédùn àbá fẹ́ ràn yàn lọ́wọ́ kò ní sọ̀kalẹ̀ wá àwọn ẹ̀dá kan náà ni ó gbé dìde ni ó taari síyàn téèyàn ó fi jéèyàn téèyàn ó fi jó lórí rẹ̀ àmọ́ bírú àwọn ẹ̀dá báyìí bá báyàn lálejò èèyàn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí kẹ́ wọn kó máa gẹ̀ wọ́n kéèyàn má wàá jẹ́ni tó tún ṣègbéraga bẹ́ẹ̀ bá ti lè bẹ̀rẹ̀ sí pa gbogbo orú òfin báyìí ọjọ́ iwájú ẹ̀ ó dà gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ tó pẹ̀rẹ̀ làjẹ bọ̀ wálé ajé bọ̀ wá sílé èèyàn èèyàn sì dé ní ìgbéga láwùjọ ló bá tán. èmi á ṣe é nígbà tó ti jẹ́ pé nǹkan tí mo fẹ́ nìyẹn gbogbo pátápátá ni màá ṣe. wọ́n ṣègbéraga o wọ́n jà láfojúdi o.
ẹ gbọ́n náà irú iṣẹ́ wo lẹ́yìn rán kalẹ̀ fún mi yẹn. òun náà ni wọ́n sọ fún yẹn mà owó yẹn pọ̀ and it's better kakú lọ máa lọ síbòmí ká lọ rà. ẹ wo ẹjọ́ nítorí Ọlọ́run ṣeré bíbá yìí ọjà Òyìnbó ni kò kí mọ̀ bóyá èèyàn kankan wà tẹ́ẹ̀bà nírà ni kẹ́ ẹ máa lọ náà. ẹ ní bínú ni bóyá bẹ ṣe gbọ́rọ̀ lọ́hùn yẹn ló jẹ́ kó rí bẹ́ẹ̀ lọ́kàn yín ṣùgbọ́n òun tó sọ̀rọ̀ kó ṣe bóyá sọ nìyẹn ẹ mọ̀ gẹ́gẹ́ bí oníṣòwò gbogbo wa náà la máa fẹ́ jèrè ó ní bóyá tẹ bá lè bá wa reduce ẹ mọ̀ rọrùn eku ìrọ̀rùn ẹyẹ ìdí tó fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn nìyẹn ẹ má bínú. ṣe bọ́rọ̀ lẹ́yìn sọ jáde lẹ́nu yẹn sìn ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ hold on. hello olówó orí mi. yes sir. okay sir. okay sir. so madam. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run olówó orí mi ló pè mí yẹn mo dẹ̀ láti sáré lọ dá wọn lóhùn ṣóye yín gbogbo ọ̀rọ̀ wa jẹ́ ká sọ di next week. alright ọ̀rọ̀ ọjà tí ò ní wá ń kọ́. ẹ wo ẹ ní sùúrù wọ́n máa lóòdẹ fún yín. ẹ ṣe gan yẹn. Ọlọ́run á wà pẹ̀lú yín madam. mo wá attend sí àwọn customers kan lọ́wọ́ ni mo wá gbọ́ ìpè yín mo wá sọ fún wọn pé kí n kọ́kọ́ wá dá olówó orí mi lóhùn ní pé máa padà sọ́dọ̀ wọn. ọ̀dà ẹ ṣé mo dúpẹ́ ìdè jókòó. Chief Anju wọn. Sir. Ìyàwó mi ni. Oh. ṣé o okay sir. Mo máa ń try díẹ̀ ẹ pẹ̀lẹ́ mà. Yes sir. Anyway, Chief Anju wọn ní contractor ni wọn so wọn wá fẹ́ máa bá wa ra ọjà kan sábà wa dòwò pọ̀ wọ́n wúlò òdòdà wọn wá jẹ́ kọ́ wọn pa èmi kọ́ ni mo wà directly involved nínú business bẹ́ẹ̀ ni ìyàwó mi gangan ni ẹni tí wọ́n máa ní láti rí so ló jẹ́ kí n pè é kí ní kí wọ́n bá wọn sọ̀rọ̀. kí ni àwọn nǹkan tẹ́ fẹ́ gangan sà. Contractor ni mí a dẹ̀ ti construct àwọn oríṣiríṣi nǹkan fún ìjọba tí a ò lè máa kà lẹ́yọ kọ̀ọ̀kan sí tá a bá ní ká máa kà ilẹ̀ aṣú ilẹ̀ àtúmọ̀ àmọ́ àwọn Yorùbá ló máa ń sọ̀rọ̀ pé iyọ̀ kò kí máa ń yanra ẹ̀ lọ́bẹ̀ ẹ wo tí ẹ bá fi àǹfààní lẹ̀ kí èmi àti yín àti company wa ká jọ ṣiṣẹ́ papọ̀ ẹ rí ìdàgbàsókè tó máa bá àti company tiyín àti company tiwa náà. ṣé wàá rí nísìnyí tẹ́yìn náà ti fẹ́ bá wa dòwò pọ̀ ẹ ní regret ẹ. ẹni ẹjọ mo ní suggestion kan tẹ́ bá ní mind ẹ ṣe máa lọ sí ọ́fíìsì ẹ kẹjọ lọ sọ̀rọ̀ yín kí mi náà tún lè àárẹ̀ attend sí ẹlòmíì. ẹ̀rọ òun gangan ní ẹni tí ẹ máa bá dìrù direct. information lásán lè ní nìkan kó máa sọ gbogbo ṣe lọ́jọ́. Really? Okay ẹ gbọ́ ṣé bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ ìdẹ̀ níjà lọ. Yes we are sábà kúrò lọ́dọ̀ ọ̀rẹ́ ní ti tábà sọ̀rọ̀ àti òun sọ. tó bá rí but ó máa wá sọ fún mi ṣá. No problem. Okay. ọkọ mi olówó orí mi arẹwà ọkùnrin tó ń wẹ̀ lódò táwọn ọmọge ń yọwọ́ ọṣẹ àmọ́ òun múnú mi dùn. kí ló dé. inú mi ò dùn bí mi ṣe máa wọ̀n bí ẹ látijọ́ yìí. ṣé yẹn nìkan náà ni. bẹ́ẹ̀ni. tó bá di next week wàá mọ gbogbo ìyẹn kò ṣúwọ́. Okay. Promise. Of course. Okay. ọkọ mi.
ọkọ mi Chief Ọlọ́ládé ó rán yàn wá ó ní pé òun ní 12 trailers of granite. Chief Ọlọ́ládé actually tá bá fi dídá àti tèmi nìkan spirit mi ò bá máa yẹn ṣiṣẹ́ kò mí ká máa tajà fún ara even kò tiẹ̀ omi kó máa wá sọ́fíìsì wa mẹ́ àbí kí lẹ fi ẹ rí àwọn nǹkan tèmi rí o. Èmi fi òpin má ní ẹwà òkè torí cash and carry lọ́rọ̀ tiẹ̀. ẹ̀yin náà tán ní points pẹ̀lú cash and carry anyway gbogbo decision yẹn mo fi sọ́wọ́ yẹn ilé ìtẹ́bá rí bọ́dà ẹ ṣé I'm with you. Ó dàbọ̀. Ẹ wo àǹtí ẹjọ́ torí Ọlọ́run ní ìṣòro fún ìmọ̀ ń bọ̀. Ẹ̀hẹ́ bàbá, ṣé wàá òkè ṣá? Ẹ wo àǹtí sáà tẹ̀sí kúrò ń bíbà, ń bọ̀ lẹ́rọ náà. ìyá wa ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò sọ yín lẹ́nu pé n tí ó bá yín ló kọjẹ́ Ọlọ́run ò fi sọ̀rọ̀ yín lónìí bí n ti wà yìí orí òbí mọ́ ń tẹ̀lé lọ́jọ́ ayé mi tó ní ọmọ tó ṣiṣẹ́ déédéé ó yẹ kó lásìkò ìgbádùn ìgbà tí ó fi jayé lóòrọ̀ mo ti débi sẹ́yìn punctuality mi àárọ̀ kùtùkùtù mo ti débi sẹ́yìn mi ì ṣe débi sẹ́yìn kí ni bẹ́ǹsì tí Sẹ̀míù kàn fún wa sẹ́mi pé lórí burúkú ni Sẹ̀míù àṣẹṣọ kan ló fi kan bẹ́ǹsì gbọ̀rọ̀gbọ̀rọ̀ ìṣe kan ló fi mu iṣẹ́ òun wá ti tayọ sẹ́ni bí ṣe jókòó lé láàárọ̀ yìí tẹ́ ẹ bá wo aṣọ yìí bó ti wọ́n ní nínú díẹ̀ lókùn àjọgbá mi ẹ̀ bá máa bá mi sàálẹ̀ ni wọ́n á wọ pé adúlù mi kí wọ́n lókun kí wọ́n ní wọ́n ń sá àjọgbá mi lẹ̀ lónìí tẹ́ máa gbé lọ sọ́ọ̀sì bí tùmọ̀ àwọn pé kí n tètè gbé kinní lọ fún Sẹ̀míù padà kó tún ṣe ọdún ẹ̀ mo wà láàárọ̀ yìí bó ṣe kàn tán ní ìsìn mo gbọ́dọ̀ tẹ́lẹ̀ lọ lọ́wọ́ ẹ̀sẹ̀ bá ran ẹ wò fúnra ẹ wò lọ́wọ́ ẹ̀sẹ̀ bá ran tán ní ìsìn. Bàbá tí ẹ bá fẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ yín ẹ ṣọ́ ara yín gidi gan bí ṣe sọ fún yín ṣe gbọ́ mi. ẹ ṣe mọ màmá mi ní màmá rẹ màmá tó sọ màmá tó rí ta ẹ tẹ ìyá wa. ẹ wá àǹtí ẹ má bínú kí lẹ wá rí lè fẹ́ kí n ṣe gangan sìn. lóòdù méjì péré ni mo béèrè fún máníjà sọ pé kò sí ọjà kankan lẹ̀. lóòdù méjì ẹ mọ̀ nǹkan tẹ máa ṣe ń sìn ẹ lọ bá máníjà ẹ sọ pé mi gangan ni mo instruct yín pé kẹ́ wá bá pé kó fún yín ní nǹkan tẹ fẹ́. ẹ ṣé gan. ẹ máa kú iṣẹ́ mà ẹ rọra mà o. ẹ ra sà. ṣé ẹ ò bínú pé mo yọ lù yín lójijì láì pè yín rárá. èmi náà ń wo náà. ẹ ń wò bẹ́ẹ̀ èmi ti mọ̀ wípé wọ́n ní ìdí iṣẹ́ ẹni láti mọni lọ́lẹ̀ ẹni tó bá dẹ̀ mú iṣẹ́ lókùnkúndùn bẹ̀rù tiyín báyìí ìdí iṣẹ́ ló yẹ ká ti bá nírú àsìkò yìí. ẹ má má bínú sí mi mo fẹ́ pè yín sí àpèjẹ kan ni mo ń ṣe birthday mi so mo fẹ́ kẹ́ wà ń bẹ̀ in fact gbogbo agbára gbogbo ọ̀nà tẹ́ bá mọ̀ láti fi wà ń bẹ̀ ni mo fẹ́ kẹ́ fi wà ń bẹ̀. mo dẹ̀ really appreciate bẹ́ẹ̀ ṣe invite me o but kíní kan ni mo fẹ́ kẹ́ ṣe fún mi mo fẹ́ kẹ́ pé olówó orí mi lọ́kọ mi bóyá wọ́n lè gbà mí láyè kí n wá sí birthday yẹn. èmi rò pé yẹn need pé mo ṣẹ̀ṣẹ̀ máa pọkọ yín kó tó di pé wá síbi birthday mi. ẹ wo mi kì í lè dá nǹkan kan ṣe lẹ́yìn olówó orí mi ọkọ mi. Bẹ́ẹ̀ni. ok kò sí wàhálà. hello sir. Wow. You are welcome. ṣé kò sí. ẹ jọ̀ọ́ ṣé aago tí ẹni kí n dé kọ́ ni mo dé ni. of course exactly time tí mo sọ pé kẹ́ ẹ dé gangan ọ̀lẹ́dẹ̀ yìí. but kí ló dé tó ṣe wá jẹ́ pé èmi ni mo kọ́kọ́ dé. èmi gangan ti ń wò fún ara mi pé bẹ́ẹ̀ ṣe ń wò káàkiri yẹn ẹ̀ ń wò pé gbogbo tébù omt
yes nígbà tí mo ti ń rò pé mo fẹ́ mark birthday mi ó ní mo ti ń ronú èèyàn kan tó wà special sí mi láti pè mi ò fẹ́ kérò pọ̀ rárá ẹni tó special sí mi yẹn gangan ó ní mo fẹ́ kí èmi àti ẹ̀ka jọ mark birthday mi and now ní ayé tí mo wà yìí o èmi ò tí ì rí ẹnì kankan tó special sí mi ju ẹ̀yin tí ẹ dúró yìí lọ and kò dẹ̀ possible kí èèyàn méjì special sí èèyàn lẹ́ẹ̀kan ṣoṣo so you are welcome. That is item number 1 and number 2 màá fẹ́ kí ẹ tó jókòó kí a kọ́kọ́ jọ gé àkàrà òyìnbó yìí láti fi lè mọ rírì oore Ọlọ́run nínú ayé èmi àǹjù wọn wípé mo lé ọdún kan sí. ẹ má bínú mi ò rí irú nǹkan báyìí rí kí èèyàn fẹ́ ṣe birthday kó dẹ̀ jẹ́ pé èèyàn méjì péré ló wà ń bẹ̀. ẹ tún dọ́rọ̀ padà sẹ́yìn àti pé mi ò rírú eléyìí rí àfẹ́dẹ́rùbọ̀ lọ́rọ̀ ni lóòótọ́ ẹ lè má rí rí àmọ́ lẹ́yìn eléyìí tí ẹ bá gé ẹ máa rí oríṣi irú ẹ̀ lọ ká má fàkókò ṣòfò ẹ jọ̀ọ́ ẹ fún mi ní ọwọ́ ọ̀tún yìí. ẹ wò à ń jò wọn ò ní mo fẹ́ pè tí mo bá ti pè wọ́n ẹ jẹ́ kí a gé fún ìdùnnú ẹ̀mí gígùn àlàáfíà pẹ̀lú ẹni tó ṣe pàtàkì jùlọ ní ọkàn mi àwọn jò wọ́n have your seat. Wow, mo ti mọ̀ pé eléyìí gangan lẹ máa fẹ́ like. Oh. Ẹgbẹ́ kan bẹ̀rẹ̀. Wow, but kíní kan ń rú mi lójú láti ìgbà tí mo ti fi ojú kàn yín títí dìgbà tí mo fẹ́ invite yín wá sí birthday mi tí ẹ wá sọ fún mi pé àfìgbà tí n bá pe ọkọ yín tí ó bá fún yín láyè láti wá àbí kí ẹ má wá. Mo wá rántí ọjọ́ kan tí mo wà lọ́fíìsì náà tí ẹ wọlé tí ẹ fi kúnlẹ̀ tẹ́ fi sọ̀rọ̀ mo á rò pé ókè ọmọ ọ̀dọ̀ máa yìí òun ló wọlé ohun tí ìgbà tí wọ́n sọ fún mi fún ara wọn pé ẹ̀yin ni ìyàwó wọn wọ́n gbà so nowadays ni ìyàwó kan máa kúnlẹ̀ lórí ìkúnlẹ̀ náà tó tún sọ gbogbo ọ̀rọ̀ tó ń sọ máa yẹn gan ò tún jẹ́ kẹ́ tètè dìde nígbà tó sọ̀rọ̀ ó ì jẹ́ kẹ́ kúnlẹ̀ síbẹ̀ wọ́n rò pé so ayé ta wà yín náà òun lọkùnrin kan máa wà ló ń treat ìyàwó ẹ̀ báyìí èmi ojú tèmi fi ń wò ẹ̀yin lè má rí bẹ́ẹ̀ I am very very sorry to say ẹ̀yin lè má rí bẹ́ẹ̀ but èmi ń rí yín gẹ́gẹ́ bí ẹrú ẹ̀yin náà ẹ̀rẹ̀ ń gbìyànjú láti ṣe bí ẹrú fún wọn and gbogbo nǹkan tí wọn bá dẹ̀ ti ń ṣe fún ọkùnrin lèmi náà bọ́ mo mọ nǹkan tí mò ń sọ tí o bá ti fún ọkùnrin ní àǹfààní ẹyọ kan báyìí ó máa fẹ́ kí àǹfààní yẹn máa lọ títí ni ìjọ́ tó bá ti ṣẹ́ mọ́ lẹ́nu wàhálà ti bẹ̀rẹ̀ wàhálà gidi ẹ ti bẹ̀rẹ̀ sí ní ṣe bí ẹrú ńsìn tí ẹ ò bá dẹ̀ tètè caution ara yín ẹ máa continue láti ṣe bí ẹrú yẹn lọ ni tí ò dẹ̀ wà òkè wọ́n wò pé ṣó le tó yìí ṣe báyé ta wà yìí náà ni àìmọye ọ̀pọ̀lọpọ̀ ohun tóbìnrin wà fún nǹkan ẹlẹgẹ́ ni bíbélì gan sọ ó ní nǹkan ẹlẹgẹ́ òun ni obìnrin jẹ́ fún ọkùnrin tó bá ti láǹfààní láti fẹ́ ìyàwó sílé ó gbọ́dọ̀ mọ bó ṣe máa take care obìnrin ò kí ń ṣerú in any form bọ́ báwo lèèyàn kan ṣe máa wá wà tó máa treat yín bákan tẹ́ẹ̀dẹ̀ like tẹ́ẹ̀dẹ̀ kó pẹ̀lú ẹ̀ nítorí kíni nígbà tó jẹ́ pé àìmọye ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà níta tí wọ́n ń fẹ́ irú ẹni tó bá ní àlùbáríkà lára tó dẹ̀ wà òkè bóyá ẹ mọ̀ tẹ́lẹ̀ ẹ fẹ́ dá ju ẹni tó lálùbáríkà lára lọ so ẹ̀ ń ṣẹni tí ìyá lè ta lé ilé ní fọ́ aṣáà ń travel káàkiri ẹ̀yin náà ń lọ gbogbo alájọ ń lọ sílùú òyìnbó a rí bí àwọn òyìnbó ṣe máa ń treat àwọn ìyàwó wọn
kí wọ́n tó mú gbá àwọn náà máa bá mu, kí wọ́n tó gbàwó àwọn náà máa bá mu, kó tó rìn síbí àwọn náà máa bá rìn síbẹ̀. Kì í ṣe pé wọ́n gàn o, wọ́n ń tẹ̀lé òfin tí Ọlọ́run fi sílẹ̀ ni. Tẹ́yìn bá wọn sọ pé kò rí bẹ́ẹ̀, ṣé mo fẹ́ tàpá sí òfin Ọlọ́run ni nígbà tí ẹ bá wá ti sọ ara yín di ẹrú fún ọkọ yín. Mo sọ́rí o, mi ò try láti change mind yín àbí kí n da ilé yín rú. No. Irú ọkùnrin bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó ti ṣoore ńlá kan fún yàn tàbí kó ti yọ̀yàn kúrò nínú àjàgà kan tó jẹ́ pé èèyàn ò lè gbàgbé láéláé. Ìyẹn ò ti torí ẹ̀ sọ pé kó máa wá sọ̀yàn dẹrú o. No. Ìyẹn ò ti torí ẹ̀ kó sọ pé kó máa treat ìyàwó ẹ̀ bí ò ṣe dá. Tí ò bá ṣe ẹlòmíì á ṣe é. Àìmọye 1000 èèyàn olówó àláyé láti ṣoore fún yàn lẹ́ẹ̀kan. Tí èèyàn kan bá ti ṣe nínú ẹ̀ ó ṣe ni, tí ò bá ṣe second á ṣe, tí ò bá ṣe third á ṣe, tí ò bá ṣe 970 ó lè gbóhùn ló máa wá ṣe. Why tí ọkọ yín tí ò tiẹ̀ lè fi style jí díẹ̀ lára àwa òyìnbó, tí wọ́n bá tiẹ̀ lè jí díẹ̀ lára àwa irú àwa èèyàn dúdú báyìí nítorí àwọn tí ó mọ ìkẹ́ obìnrin náà pọ̀ jù bẹ́ẹ̀. Wẹ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, àǹfààní wà fún yín láti rò dáadáa. Ẹ má sọ̀rọ̀ ayé dẹrú. Mò ń sọ eléyìí bóyá correction ó lè wáyé láti bẹ̀. Ṣé ti yé yín? Wẹ́ ẹ kò rí o. Èmi mọ̀ pé àwọn obìnrin kan wà nílé ọkọ tó jẹ́ pé ọkọ wọn ò ṣe wọ́n bí ẹrú, tí wọ́n kẹ́ ìyàwó wọn lójú nímú, tí wọ́n dẹ̀ ti jọ wà for like 10 years tí ò dẹ̀ sí wàhálà láàrin wọn. Ìgbésí ayé àlàáfíà ló gbé o. Kò dìgbà tí èèyàn bá ṣe bí ẹrú kọkùnrin tó mọ̀ pé ò nífẹ̀ẹ́. Tinúkẹ́, mo dé dining sìn pẹ̀lú àníyàn pé mo máa bá oúnjẹ tí màá jẹ ń bẹ̀. Mi ò rí ẹni tí ń bẹ láti jẹ. Kí ló ń ṣẹlẹ̀ my dear? Táwà má lọ bèrè nǹkan tó máa jẹ kó dẹ̀ lọ ṣe fún mi. Tinúkẹ́, nígbà wo ló di pé Táwà ló máa gbọ́ oúnjẹ tí màmá jẹ? Táwà ò kì í ṣe ìyàwó mi, Tinúkẹ́ ni ìyàwó mi. Kí ló dé? Ó dẹ̀ mọ̀ pé láti jẹ́rìn ni mo ti notice àwọn orúkọ wa. Mo dẹ̀ sọ fún ẹ lánàá pẹ̀lú àdéhùn kó máa change lónìí. Same thing náà ló tún ṣe Tinúkẹ́ lónìí for God's sake. Bọ̀ kí ló wọ̀n tí ọmọ ọ̀dọ̀ bá ṣoúnjẹ fún ẹ? Jọ̀ọ́ torí Ọlọ́run kí ni iṣẹ́ ẹ̀? Kí ni iṣẹ́ ẹ̀ tí ó bá ṣoúnjẹ fún ẹ? Ṣé àkàkọ́ máa sanwó fún lásán ni? Wo ó jẹ́ lọ kọ́ ìwà àwọn aráàlú òyìnbó ṣó ti yẹ kí wàá labà má lè pọ̀ fúnyàwó wọn náà ṣe ń gbọmọ ọ̀dọ̀ fún wọn náà. Wo tó bá lè fi pé kò lè ṣoúnjẹ fún ẹ wá ní arrest street kan tó máa ti lọ róúnjẹ. Tinúkẹ́, kí mi lọ sí eatery kí n lọ ra nǹkan tí máa jẹ nígbà tí mo níyàwó lé tàdé ní oúnjẹ ilé tó lè prepare fún mi. But I'm serious, I'm not joking. Kí ni problem ẹ? Wo jọ torí Ọlọ́run má ní mi lára o, má ní mi lára rárá ni. O ti bínú gbà. Jẹ́ kí n tètè máa lọ torí ọkọ mi. Kí ló dé náà? À ń sọ̀rọ̀ a ò tí ì sọ tán o tún ti ń fi mí sí i. Wàá kàn máa pariwo ọkọ mi tó bá tiẹ̀ jẹ́ pé ọkọ tó ń pariwo ẹ̀ yìí tó bá jẹ́ pé ìwọ ṣe nífẹ̀ẹ́ lòun náà ṣe nífẹ̀ẹ́ àní méjèèjì bára mu. Àmọ́ bẹ́ẹ̀ kọ́ lórí kò nífẹ̀ẹ́ rárá. Àìmọye ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣe lẹ́yìn tí ò jẹ́ kó mọ̀. Kí wàá ní kókó nǹkan tó ń pariwo ẹ̀ fún? Ọkọ mi ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn náà.
Kò kí n keep secrets from me at all. Ṣótán mo ní ṣótán àìmọ̀kànmọ̀kàn tó máa ń da ẹ̀yin obìnrin láàmú òun ló tún ti bá dé ọ̀dọ̀ tí ẹ̀yìn kò sí nǹkan tó ń fi pamọ́ fún ẹ very good tí o bá dé bedroom yín lé ní níbi ìgbèrí bẹ́ẹ̀dì yín wàá rí box kan bẹ̀ owó ló wà náà ẹ̀ ọkọ ẹ pẹ̀lú àwọn òyìnbó kan ti sign contract wọ́n dẹ̀ ti fún ní owó kò lè gbé owó yẹn lọ sí báńkì ló ṣe gbé wá sínú ilé kí ló dé tí ò lè sọ ní fún un àbò bẹ́ẹ̀ sọ pé wọn àtàwọn òyìnbó kan tiẹ̀ sọ̀rọ̀ ṣẹ́ rárá kó tó di pé iṣẹ́ bọ́ sí. Kò sọ fún mi bọ́ọ̀sì. Kò lè sọ fún ẹ nítorí pé kò nífẹ̀ẹ́ figure head lásán ló jẹ́ nínú ilé o kì í ṣèyàwó gangan lójú ẹ̀ ó kàn ń lò ẹ́ ní time tó bá ní ìdẹ́ ẹni kọ́kàn ṣàṣọ pé èèyàn kan wà nínú ilé tó ń jẹ́ ìyàwó ìfẹ́ ohun tó ń pè ní ìfẹ́ kí èèyàn ní ìfẹ́ sí obìnrin kò sí lọ́kàn ẹ̀ sí ẹ̀ òun ló ṣe ń ṣe gbogbo nǹkan yẹn àmọ́ wọ ní gbogbo ìgbà láyé ọkọ mi ọkọ mi ọkọ mi òun ló ń pariwo ṣótán tí èèyàn bá dẹ̀ nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ dénúdénú kò sí nǹkan tó yẹ kó fi pamọ́ fún pàápàá jùlọ nípa irú nǹkan tá à ń sọ yìí à ń sọ̀rọ̀ nípa contract ṣé kò yẹ kó sọ fún ẹ kẹjọ fi ìdùnnú àtayọ̀ kẹjọ fi ṣe nínú ilé àmọ́ kàkà kó sọ fún ẹ obìnrin míì ló lọ sọ fún ta èyí tí ò bá fi sọ fún ẹ àmọ́ kó má dàbí pé mo fẹ́ da ilé ẹ rú. Ọkọ mi. Mo fẹ́ kó fi ọkàn ẹ balẹ̀ kó fi délé lọ sí ibi tí mo sọ pé kó lọ mo fẹ́ kó fi ojú ẹ méjèèjì kó fi rí tó bá rí tán pé èmi jẹ́ kí n mọ̀ wá wá mọ ìyàtọ̀ láàrin ìfẹ́ àti ẹ̀tàn. ọkọ mi ọkọ mi ọkọ mi. tó bá tiẹ̀ jẹ́ pé ọkọ tó ń pariwo ẹ̀ yìí tó bá jẹ́ pé wọ́n ṣe nífẹ̀ẹ́ lòun náà ṣe nífẹ̀ẹ́ àní méjèèjì bára wọn. ṣé o ti wá rí ìyàtọ̀ mọ́ láàárín ẹ̀tàn àti ìfẹ́? Mo sọ fún ẹ pé ọmọkùnrin yìí ò nífẹ̀ẹ́ rárá ṣó ti rí. Kò dẹ̀ máa wá wo sórí ọmọkùnrin yìí wọ́n ní kí n má ṣe ìgbéraga sí wọ́n ní kí n máa ní tẹríba fún wọ́n ní kí n máa kẹ́ kí n máa gẹ̀ kí n lè má gbòòrò àwọn ẹlẹ́tàn. Mo máa sọ bẹ́ẹ̀ fún ẹ àtẹni tó sọ bẹ́ẹ̀ fún ẹ àtẹni tí wọ́n ní kó máa kẹ́ kó máa gẹ̀ àwọn méjèèjì kò rí kò sùn ní wọn. Wọ́n sọ eléyìí nítorí ẹni tó bá ń fi idà gé orí èèyàn kì í jẹ́ kí wọ́n mú kọjá níwájú òun rárá. Ẹlẹ́dàá ẹ̀ tó gbé wáyé láti ọ̀run ẹlẹ́dàá owó ni orí owó ló gbé wá tó bá gbẹ́sẹ̀ méjì ajé ni tí o bá ṣe owó ẹ̀ sọ́tún báyìí ajé ni tó bá kan rí mọ́lẹ̀ ajé wọbi tó bá kan rí mọ́. Àwọn torí pé ìwọ gangan olóró ajé yìí ìdí rèé tí wọ́n fi sọ fún ẹ bẹ́ẹ̀ pé kó máa bọ̀wọ̀ fún kó máa rí fín
nítorí ìwọ ò ní foníwàlẹ̀ gbogbo bó ṣe ń tẹ̀lé àwọn obìnrin káàkiri kò lè jáwọ́ kò dẹ̀ fẹ́ pàdánù wọ ìdí rèé ó mọ tán sọ tán bá sọ orí ẹ̀ fún èèyàn tí èèyàn yẹn bá gbà á jẹ́ wípé wọ́n tó nítàn mọ́ṣẹ́ bí wọ́n ṣe rí ẹ òun náà ṣe tó ẹ mọ́ṣẹ́ rẹ̀ kò nífẹ̀ẹ́ láti bí sọ̀rọ̀ yẹn ohun tó wà lára ẹ òun ló nífẹ̀ẹ́ sí. kí ló wá rò pa lè ṣe báyìí. èmi ò mọ̀. kò yé àmọ́ ó yé mi dáadáa ó yé mi ju bó ṣe rò lọ nǹkan àkọ́kọ́ ni pé o gbọ́dọ̀ wá ọ̀nà láti jẹ́ kí gbogbo nǹkan tó ní kó jẹ́ títí ẹ̀. ṣé ìyá ṣe ṣá. ṣé yẹn ṣe ṣó fòrùka sí ẹ lọ́wọ́ ni. rárá o. o mọ mọ̀lẹ́bí ẹ̀ kọ̀ọ̀kan. mi ò mọ̀ wọ́n. kò mú ẹ délé wọn rí. rárá. ǹjẹ́ ọjọ́ kan wà tí ẹjọ́ rìn lọ lọ́nà tó sọ fún ẹ wípé àbúrò òun ni. ó tẹ. ìdí rèé tó fi jẹ́ pé gbogbo nǹkan kí nǹkan tó bá ṣe fún kò sẹ́ni tó máa mì ẹ́ lọ́wọ́ wò. ó ń ru ẹ lójú nítorí ọlá ìfẹ́ tí èmi ní sí ẹ tí kì í ṣe ẹ̀tàn máa ràn ẹ́ lọ́wọ́ máa ṣe gbogbo nǹkan tó bá wà nínú mi fún láti lè gba gbogbo nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ kó lè jẹ́ tiẹ̀. ṣó fi ara mọ́. mo fọwọ́ sí. bóyá nǹkan tí mò ń sọ ò yé dáadáa mo ní máa ṣe nǹkan kí nǹkan tó bá wà nínú mi fún ẹni tó ń pè ní ọkọ ẹ̀ láti gba gbogbo nǹkan tí ó wà lọ́wọ́ ẹ̀ kí ó lè jẹ́ tiẹ̀. ṣé o fi ọwọ́ sí. bẹ́ẹ̀ni mo fọwọ́ sí. o fọwọ́ sí. ó ti tán. wo ẹni tó bá gbọ́n tó bá rò bóyá ẹnìkan ò gbọ́ òun gangan ni bàbá wèrè. Tinúkẹ́ yìí kí ni nǹkan tí yóò tó ṣe.
àgàràrà tí tójú ọ̀run làwálé ayé bọ́mọ tuntun bá délé ayé akẹ́ ọwẹ́rẹ́ ọmọ aṣẹ́gilájẹ́ ìwòrì ọmọ làpọ́là sọ̀rọ̀ ògbìgbì kan tó borí ìrókò tí kígbe ajé tọ́tọ́tọ́ Ọ̀rúnmìlà dá a lóhùn ó ní alájẹ́ ẹni kì í là kínú bí ni ajé o nítorí Abímbọ́lá ọmọ Àṣàkẹ́ mo ṣe pè ọ́ kẹ́ ẹ wá jẹ́ mi níhò ọjọ́ abá pẹ́ egúngún ajẹ́ni níhò ọjọ́ abápọ̀rọ̀ orò ajẹ́ni ní yánmù ọjọ́ àkèrèjù kọ́ bá ta gbòǹgbò ọjọ́ náà ní kọ̀lẹ́pa ẹ wá jẹ́ mi níhò kẹ́ fàṣẹ sí i. tá a bá gúnyán nílé ayé gìrìgìrì rẹ̀ á sì búlẹ̀ lálùdẹ ọ̀run ó yẹ sáré tètè wá. wo iṣẹ́ ti ṣe báyìí o àdúrà rẹ̀ sì ti gbà só ti yọ ó lówó ó lọ́lá ó níláárí gbà. Kí ni ń bẹ lọ́wọ́ rẹ o orógbó ni fi sáàrin ètùtù tó gbé kalẹ̀ n tí ó fi bọ́ olókun ṣe pàṣípààrọ̀ nu tó tí ajé ó bá wá bọ́ ọ lálejò ó lè wá bí ohun ọ̀sìn ó sì lè jẹ́ èèyàn èyíkéyìí tí bá wá jẹ́nu wọn o gbọ́dọ̀ mọ sìkẹ́ rẹ̀ gan kó mọ tọ́jú rẹ̀ kó mọ kẹ́ kó mọ gẹ́ bó o bá ṣe ń kẹ́ tó ń gẹ́ bẹ́ẹ̀ náà ni ajé ó mọ kóre wálé fún ọ lówó rẹ̀ ó mọ bùyàrì tọ̀tún tòsì báyìí ni ẹyẹlé fi ń kóre ajé wọlé bó ṣe rí nù rírú ẹbọ ní ń gbé ni àìrú ẹbọ kì í gbé èèyàn mọ́ pawó lékè mọ́ pèsè lólè mọ́ wọ̀run yànyànyàn bí ẹni tí ò ní kú yóò dáa fún ọ ó yá bẹ̀rẹ̀ ńlẹ̀ kó gbẹ́bọ. tó oyin sí oyin lè nu afárá àfèrèmọ̀jọ́ sí o lọ sí ìhòlẹ̀ Abímbọ́lá ọmọ Àṣàkẹ́ ó fẹ́ fowó olókun kólókun ó fẹ́ fowó odò fólódò olókun sáré tètè wọ ẹgbẹ́rẹ́ ajé wá fún olódò ẹ̀ sáré tètè kẹ́ gbóhùn ọ̀rọ̀ wá fún àṣẹ ní tètùmọ̀rì. alágbàwí. Ajébọ̀wálé ọmọ olókun gìrìgìrì ẹsẹ̀ ọmọ olókun kí ni dé mo rí ewu lọ́sàn-án kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ẹni tó ń torí ẹ̀ pè ní ajé ọmọ olókun tó ní kí wọ́n máa bá gbé kí máa bá sùn kí máa bá jí kó máa rí mi ní gbogbo ìgbà kí n sì máa jẹ́ ìdúpẹ́ ó ti fi owó ara ẹ̀ ó ti fi gbé èmi ajé ọmọ olókun sọnù ṣùgbọ́n kí wọ́n á tó lọ ó ní mímú ní kí wọ́n á dágbére fún wa lágbà tó ṣokùnfà mi dọ́dọ̀ ẹ̀. Tinúkẹ́ ọmọ Àtọ́kẹ́ ó ti ẹ̀yìn Ajébọ̀wálé síta lórí gbogbo wàhálà mi ẹ mọ̀ lọ ẹ wo bí ìgbà yìí ẹ jẹ́ kí n bá wí ọmọ èké ni kò mọ nǹkan kan. ìyẹn ò lè ṣe é ṣe mọ́ alágbàwí torí pé ẹlòmíì ó ti nílò èmi ajé ọmọ olókun pé kí n máa bọ̀ nínú ìgbésí ayé òun àjẹ́ pé àdúrà ènìyàn ló gbà jẹ́ kí n máa lo alágbàwí. ó gbélé o ọmọ yìí fọ́ ní ajé Tinúkẹ́ ọmọ Àtọ́kẹ́ èmi alágbàwí wọn ò ní gbà àwọn ò ní gbà ajé ò gbọdọ̀ lọ bẹ́ẹ̀ Ajébọ̀wálé ò gbọdọ̀ lọ bẹ́ẹ̀ ní ohun tí mo fara ṣe. ẹ kú jókòó sà kí ni jíjẹ. a jẹun kankan. ó dáa ọ̀gá mi náà ń bọ̀. Tinúkẹ́ ọmọ Àtọ́kẹ́ àlejò ilé ẹ̀ ń kọ́. àlejò èmi ò rí láti jẹta.
òòrà jébọ̀ alẹ́ ọkọ ẹ láti jẹta. bó o bá ti rí ajébọ̀ alẹ́ ọkọ ẹ ọjọ́ ìbí tó ń polongo pé o fẹ́ ṣe yẹn o gbọ́dọ̀ ṣe o. ẹ gbọ́ bàbá. bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ ṣe. ìyẹn ò possible now kò possible mo ti polongo ayẹyẹ ọjọ́ ìbí mi ju pé kí n má ṣe lọ now kí ni kí n sọ fáwọn èèyàn tí mo pè kábíyèsí ń bọ̀ àwọn òjòyè ń bọ̀ àwọn governors commissioners ministers gbogbo wọn ló ń bọ̀ ẹ wo bàbá yẹn ò possible o kò possible. Tinúkẹ́ ọmọ Àtọ́kẹ́ èmi alágbàwí tí ń gbọ́rọ̀ látọ̀dọ̀ Olódùmarè mi ló ń sọ̀rọ̀ wo njọ́ tí àkókò ti ń sọ igi kò gbọ́dọ̀ sọ igi kanran njọ́ tí ológìnní ti ń pẹran kò gbọ́dọ̀ pa ẹran tó kọjá ikú ní ìjọ́ tó bá gbìyànjú àti pa àgbọ̀nrín ìjọ́ náà ni ó bú lọ́wọ́. Tinúkẹ́ ìgbọràn ó sàn ju ẹbọ rírú ìfetísílẹ̀